والذي عليه المحققون من أهل العلم àwọn tó wá jìnnà nínú mímọ̀ kí làwọn wá wí lára àwọn àfa wọn táwọn gbà pé wọ́n jìnnà من أهل العلم المحققون àwọn tí wọ́n jìnnà tí wọ́n jẹ́ confirm lọ́dọ̀ àwọn àfa súnà yìí من أهل العلم nínú àwọn tẹ́ gbà pé ní mímọ̀ ni wọ́n gbà pé anna هذه الآية in tí wọ́n dúró lórí pé àyà yìí o لا تدل على نكاح المتعة kò sọ nípa ń tà ń pè níyàwó gbèǹdéke rárá kò sí ní tó jọ bẹ́ẹ̀ بوجه من الوجوه ní àwọn ojú pọ̀nà tá a fẹ́ ká lẹ̀ wọ̀nyí wọ́n ní pé وإنما هي في عقد النكاح الصحيح àyà yìí ń sọ nípa ìtakókó ìgbéyàwó tó lálàáfíà وأن المقصود والذي عليه المحققون من أهل العلم èyí táwọn tí wọ́n jìnnà nínú mímọ̀ tí wọ́n jókòó tìrẹ wọ́n ní هذه الآية wọ́n ní àyà yìí لا تدل على نكاح المتعة kò sí ní tó jọ ìgbéyàwó onígbèǹdéke ń bẹ بوجه من الوجوه láwọn ojú pọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà wọ́n ní إنما هي عقدة النكاح الصحيح ìtakókó ìyàwó tó lálàáfíà ọlọ́wọ́n bá ń sọ ń bẹ̀ وأن المقصود بالاستمتاع استمتاع tọ́lọ́hún sọ yìí pé فما استمتعتم به منهن wọ́n ní bí o هنا مطلق التلذذ ó ń dúró lórí yìí pé èyí tó o bá rí i pé wàá lè enjoy yẹ obìnrin tó mọ̀ pé tó o bá fẹ́ wàá gbádùn obìnrin yẹn gẹ́gẹ́ bá nàbì ti sọ fún wa yìí pé adúniya mata'u ayé tá a sọ yìí ayé ìgbádùn ni wa khayru mata'iha al-mar'atu as-salihah èyí tó dáa jù nínú gbádùn ayé náà lóbìnrin tó dáa wọ́n wá ní wa anna al-hajra wa sadaqu èyí tí wọ́n pè ní ajiru ń bẹ ni pé fatuhunna ujurahunna sadaqu lọ́lọ́run sọ wa hadha qawlu Tabari ọ̀rọ̀ tí àfàwà Tabari sọ rèé yìí o tó ń jẹ́ imamul mufassirin wa ra'isuhum aṣáájú àwọn tí wọ́n máa tú Kùránì àtọ̀gá àwọn àgbà tó yẹ nínú tafsiri tí wọ́n ẹ lọ kà nínú volume 2 page 588 Imam Tabari àwọn sọ bẹ́ẹ̀ bá a ti wí nínú tafsiri wọn wal-Madari àfàwà al-Madari nínú tírà tá ń pè ní al-Mu'allim bi fawahidi Muslim ẹ lọ kà ní volume 3 mi ò ní sọ péjì ẹ̀ mọ́ ìwọ náà lọ ṣe wàhálà àfàwà al-Kasani nínú tírà wọn tí wọ́n pè ní Bada'i us-Sanaya ó wà nínú volume 2 lọ́kọ̀ mo tiẹ̀ tún sọ volume wàhálẹ̀ ò ní pọ̀ wal-Jassas àfàwà al-Jassasi fi ahkamil Qur'an ẹ lọ́wọ́ tafsiri wọn ó wà nínú volume 2 mi ò ní sọ péjì torí ẹ̀kú ní ṣàdúrà fún yàn bá a tún ṣe ń sọ yẹn náà tẹ́ ẹ bá rí nítorí ẹ̀ ṣètò pé ní gbà ká sọ péjì yẹn ò tún wúlò ẹ̀yin náà ẹ lọ́ọ́ kà á. wa Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu al-Harrani àfáàyín àgbà àwọn náà sọ bẹ́ẹ̀ nínú tírà àwọn tí wọ́n pè ní Manhaju Sunnah an-Nabawiyyah tẹ́ bá lọ kà á nínú volume 4 ló wà. Shaykhul Islam Ibn Taymiyyah àwọn al-muhakkikun min ahli al-ilm àwọn tí wọ́n confam nínú àwọn onímọ̀ lọ́dọ̀ àwọn àfáà súnnà nínú tírà àwọn tí wọ́n pè ní Manhaju Sunnah an-Nabawiyyah ẹ lọ ka volume 4 àtàfáà wa Shinkiti nínú tírà àwọn tí wọ́n pè ní Adwa'ul Bayan fi Hidah tó lọ bẹ́ẹ̀ ẹ lọ ka volume 1 wọn. eléyìí náà ni ìtumọ̀ táwọn àfáà tí wọ́n jìnnà nínú Islam bá ti dárúkọ gbogbo ọ̀rọ̀ wọn yìí pé wọ́n jìnnà. Wa qala al-Qurtubi àfáwà Qurtubi náà dá sí nínú tafsiri tí wọ́n pè ní al-Jami'ul Ahkam al-Qur'an nínú volume 5 mi ò ní sọ péjì mọ́. wọ́n ní qala Ibn Khuwais min Dad ó ní wala yajuz an tuhmala al-aya ala jawazil mata kò lẹ́tọ̀ọ́ káwọn èèyàn wá mú àyà yìí kọ́ wá gbé e lọ lórí wípé mú tí àẹ̀tọ́ ní. wọ́n ti ní ká máa wọlé tọ̀ yìí street by street mosque by mosque house by house and we are ready. We are ready for that. Mosque by mosque house by house street by street close by close. àmọ́ challenge yìí
tá a mọ̀ wọlé tọ̀ yìí ẹ jẹ́ àjọ mọ̀ dálẹ̀ tó bá yẹ pé títì ni tó bá yẹ pé mọ́ṣáláṣí ni àti rẹ́dì. ṣe bá kọ́lẹ̀ lájọ mọ̀ ká ẹ̀rí láti mọ̀ mú wá. alhamdulilayi torí pé tá a bá mú wá nísìn ẹ mọ̀ sọ fún àwọn pé kò rí bẹ́ẹ̀ o àwọn èèyàn sì rẹ́dì tí wọ́n fẹ́ sponsor debate